Eriwo ya, ọmọ eriwo ya. Adúpẹ́ lọ́wọ́ Ìrúnmalẹ̀, adúpẹ́ lọ́wọ́ Ọba Malẹ̀ wípé ọjọ́ òní ló bá wa láyé. Àwọn nǹkan kan tí a fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa ni pé nípa àgbé ayé àwọn ẹ̀dá àti pé ǹjẹ́ tí a bá tiẹ̀ kúrò lórí ilẹ̀ ayé yìí tí a tún lóore ọ̀fẹ́ àti padà síbẹ̀ àbáyà lóore ọ̀fẹ́ àti padà síbẹ̀. Òun ni kókó àkòrí ọ̀rọ̀ mi tí mo fẹ́ bá wa sọ. Tí a bá wo àwọn ọ̀rọ̀ tí Ifá bá wa sọ nínú Ọ̀yẹ̀kú òun ọ̀ṣẹ́ tá à ń pè ní Ọ̀yẹ̀kú Akin Ọ̀ṣẹ́. Nǹkan tí Ọ̀yẹ̀kú Akin Ọ̀ṣẹ́ ń sọ ni wípé ó ní bí kú bá dé ká yin Olúwa lógo àwo olóòótọ́. Ó ní aṣiwèrè èèyàn ní ọ̀fẹ́ kó ayé bọ̀rọ̀bọ̀rọ̀. Adéwámọ̀ Ọ̀rúnmìlà ń jẹ́ gbogbo ọ̀kan nínú ọmọ ilẹ̀ ń bọ̀ wá wádìí ayé. Ọ̀rúnmìlà jẹ́ nìkan tí Olódùmarè fún ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àtòye nínú gbogbo àwọn ìrúnmalẹ̀ tọ́lọ́run ń dá sórí ilẹ̀ ayé. Tí gbogbo àwọn ìrúnmalẹ̀ ìgbọ́n sì gbà pé Ọ̀rúnmìlà ni afinimọ̀nà àti ẹni tí ó ṣe àlàyé tí ò yé àwọn fáwọn. Tá a bá rántí pé gbogbo àwọn ọ̀kọ̀ọ̀kan nínú ìrúnmalẹ̀ wọ̀nyí èyí tó lo ọdún tó kéré lórí ilẹ̀ ayé ló lo 103, 104, 105, 106 wọ́n lò lórí ilẹ̀ ayé. Olódùmarè fún wọn lóore ọ̀fẹ́ yẹn láti pẹ́ láyé kán ni. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún wọn wípé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣòwò abiyamọ táwọn náà ń bímọ, wọ́n rí pé inú àwọn ọmọ táwọn ń bí wọ́n ń kú. Èyí jọ wọ́n lójú bí kí ló dé? Wọ́n rò pé bí àwọn ṣe pẹ́ láyé náà làwọn táwọn bá ń bí náà máa pẹ́. Pé oore ọ̀fẹ́ táwọn ní báwọn ò ní kú. Wọ́n rò pé bẹ́ẹ̀ náà ni àwọn tí ọmọ táwọn bá ń bí náà ó sì máa rí. Ṣùgbọ́n pàtó wọ́n rí pé àwọn ọmọ wọn ń kú lọ́tọ̀ Ọ̀rúnmìlà lọ. Ọ̀rúnmìlà lámọ̀ràn mọ̀ yé o. Òwe Olódùmarè tó gbé kalẹ̀ yìí kí tó ní jẹ́ kú kí ló dé tí kú fi ń pa àwọn èèyàn. Ọ̀rúnmìlà wọn jẹ́ oyé wọn jẹ́ náà wípé kò yé yín nì. Owó tá a ní, ilé tá a kọ́, ọkọ̀ tá a rà, ẹṣin tá a ní, gbogbo dúkìá tá a kó jọ ó ní kò sóore kankan ń bẹ́ẹ̀. Ó ní kú nìkan lóore tó Olódùmarè ṣe fún wa. Ìwọ̀n òwúrọ̀ àwọn lójú lọ wọn ni kí làwọn Ọ̀rúnmìlà ń sọ kí làwọn wí kí ní wí. Ikú báwo? Ọmọ alágbájá nígbà tó wà láyé àwọn ń pè ránṣẹ́, àwọn jọ ń dámọ̀ràn, àwọn jọ ń sọ̀rọ̀. Ṣé nígbà tó kú nìsín àǹfààní rẹ̀ làwọn fẹ́ fi ṣe mọ́? Kí ni ìwúlò rẹ̀ fáwọn? Ọ̀rúnmìlà ní tí ò bá yé yín tí n tóun sọ tí ò yé yín tó bá dijọ́ méje ẹ máa bọ̀. Òun mú yín rìnrìn àjò. Gbàtọ́jọ́ pé wọ́n wá bá Ọ̀rúnmìlà nílé. Ọ̀rúnmìlà ní wọ́n máa ká lọ. Wọ́n wá ń lọ, wọ́n dé bí odò ńlá kan tí ń sàn tí ń mú gbùgbù gbàgbàgbà. Ọ̀rúnmìlà bọ́ síbẹ̀, ó sinwọ́, ó sinsẹ̀, ó bọ́jú, ó bomi mu, ó ní kí gbogbo wọn máa ṣe bẹ́ẹ̀. Òun wọn bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán, Ọ̀rúnmìlà gòkè odò. Wọ́n bí Ọ̀rúnmìlà ń bo là ń lọ, ó ní ẹ ká lọ àti ìdíbi à ń lọ. Wọ́n tún tẹ̀lé. Wọ́n wá rìn wọ́n dáàrin aginjù igbó kan. Wọ́n rí omi kan tó dá dúró láàrin inú igbó mẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́pẹ́, ọ̀pọ̀ ìràwé, ọ̀pọ̀ pàǹtí ó ti gbọ̀n sí tó ti ki. Ọ̀rúnmìlà ní tò ẹ̀yin ìyá adé awéládé yìí o.
wọ́n ní níbo ó níbi adé yìí wọ́n ní kí ló ṣẹlẹ̀ ó ní ẹ jẹ́ àṣẹ bá a ṣe ṣe lẹ́ẹ̀kan ká bomi ká bójú ká ṣe pá ká ṣẹṣẹ̀ wọ́n lọ́rùn mi làbó ló ṣe máa sọ̀rọ̀ rẹ báyìí náà torí àwọn ọ̀dọ́ àdúgbò làwọn ṣe èyí ìgbọ́dọ̀ ta sí ìyàn láká tó wá sọ pé ọmọ bù ọmọ fi bójú ọmọ fi ṣẹṣẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ mi là ní èsì ọ̀rọ̀ yín lòun fún yín wọ́n lọ́rọ̀ wo ó ní ọ̀rọ̀ tẹ́ ń béèrè nípa kú ni wọ́n ní kò yé àwọn ọ̀rọ̀ mi là ní ikú táyìn rò pa ń kú ó ní kì í ṣe pa ń kú ó là ń bọ́ àwọ̀ ọ̀lẹ̀ ni nígbà tí àgọ́ ara wa ò bá lè bá ẹ̀mí wa ṣiṣẹ́ mọ́ tó ti pé àgọ́ ara wa wí ó nígbà náà ni ẹ̀mí ó jáde kúrò nínú àgọ́ ara yóò tó lọ gbé àgọ́ ara tuntun míwọ̀ yóò tó máa sáyé lọ ó léèyàn tó wáyé tó kú dàbí odò tí ń sàn olódò tí ń sàn ń tó bá gbẹ ó ní ìtótó bá ti tún dé ó ní yóò tó bẹ̀rẹ̀ sí máa sàn lọ ó ní ipa ìsìn náà lódò ó sì máa tọ̀ ó ní kò sì ní nídọ̀tí kankan ó sì bẹ́ẹ̀ ń tó wáyé tí òkú ó dàbí omi adágún ó lómi adágún omi ẹgọ̀dọ̀ omi ẹ̀gbin ó ní ẹgbẹ́ yìí bá kú ni ó ní wọn àbá bímọ sílé ayé tó bá ti lajú tó àwọn èèyàn ti ń bẹ láyé báyìí oníkọ̀ bá sì bú sẹ́kún pé síbò ní ò ti padà dà ní ó ń torí ká má bàa dà bẹ́ẹ̀ ká má di pa àbàjẹ́ àti súnmọ́mọ́ àti faratì mọ́ nítorí ẹ̀ lọ́wọ́ sí ni ká máa pàwọ̀dà tó bá dé stage kan ká bọ́ àwọ̀lẹ̀ ká tún lọ gbé àgọ́ ara tuntun mẹ́ẹ̀ ká tún wọ̀ ká tún máa ṣayé lọ. tó èyí ni ọ̀rọ̀ ẹ̀kọ́ Akínọ̀sẹ̀ sọ fún wa tí a bá nígbàgbọ́ nínú tó sọ yìí ẹ jẹ́ ká fi àwọn nǹkan kan ṣe àpèjúwe tá a rántí pé tí kókó bá hù tó bá di lọ́dún tẹ́rùn dé tí kókó gbẹ tá a dáná sun gbó tí gbogbo ẹ̀jú náà rọra ó nígbà tó yóò bá tún ṣẹlulẹ̀ àwọn kókó yóò tún hù kókó tó hù tá a dáná sun náà ni yóò tún hù wá ó fi hàn wá wípé lódodo tá a bá kú a tún lè padà wáyé ẹ jẹ́ ká wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko tá à ń pa gbogbo wọn ni wọ́n ń padà ni wọ́n tún ń dà tó wáyé pé ẹranko ò máa dà ní ẹ wo iye ẹranko tá à ń pa lójúmọ́ síbẹ̀ àsùn ẹran pa síta ẹranko wá tiẹ̀ wáyé wa ẹ jẹ́ ká ra owó màálùú ọmọ mélòó ni màálùú ń bí ẹ wo iye màálùú tá à ń pa lójúmọ́ síbẹ̀ màálùú ò tán tó gun ọ̀bájà kì í tóbi ẹ̀yin ẹ wò bógun bá jà àwọn ará tó gun bá pa tó pọ̀ nígbà tí ogun bá lọ́ọ́lẹ̀ tán àwọn ará ní ètò padà pọ̀ tọ́lọ̀ wọ́n tó gbé wọn dìde tó pé wọ́n tó wá máa sáyé lọ tí wọ́n tó pọ̀ lọ súà pé nípasẹ̀ eléyìí àríyànjiyàn kankan ò sì di pé àwọn èèyàn á ń bá àwọ̀ sílẹ̀ ní ìṣepá ń kú ẹjẹ́ ń tún fi kíní kan ṣe àpèjúwe bàbá wa Ọ̀jẹ́bọ̀dé ní Igbó Ọrà nígbà tí a lọ sọ́dọ̀ wọn lọ́dún kan wọ́n wà lórí àìsàn fún bí odidi ọdún 5 àbí 6 àwa lọ bẹ̀ wọ́n wò bàtà máa débẹ̀ báwọn èèyàn wọn ṣe rí ajá ń kíwọ ẹ̀yìn ará Ọ̀yọ́ ẹ káàbọ̀ ẹ̀ ńlẹ́ kíní kankankan ni bàbá dìde jókòó lórí ibi tí wọ́n sùn sí bàbá ní ẹ̀yìn Ọ̀yọ́ àtúrí abáyé n ò kú mọ́ bàbá jókòó ó ya gbogbo àwọn èèyàn wọn lẹ́nu bàbá ní ká jókòó èmi àti Olúwo Ṣẹ̀kẹ̀ àjókòó lẹ́gbẹ̀ẹ́ wọn bàbá wa ń sọ fún wa pé ẹ̀yin ọmọ mi ikú tẹ̀ rò pa ń kú wọn àkú o à ń báwọ̀ ọ̀lẹ́ ní o bàbá níjọ́ táwọn kọ́kọ́ kú ní àyín bẹ́ẹ̀ lọ àwọn ọmọ rẹ̀ wọ́n níbi táwọn sùn sí mẹ́rin táwọn gbọ́ gbìrì nígbà tó burú wó wọ́n ní làwọn bá bára àwọn lórí ìdúró àwọn wá ń wo gbundúkú àwọn ńlẹ̀ báyìí ó ní Àlàní ó gbé àwọn jókòó ń pe fáwọn lórí ẹ̀gbọ́n rẹ̀ ń sunkún àwọn wá bí ẹ̀wọ̀n òun rẹ̀ tó ń yẹ̀yẹ́ aláìmọ̀kan báwọn ṣe dìde bí ara àwọn ti yá àwọn ti gbádùn kankan ọ̀sà wọn mọ́ ẹ̀wọ̀n òpin sẹ́ńbi tára ti ń ní àwọn tára ń ta àwọn tára ń ro àwọn síbẹ̀ làwọn wà máa gbé lẹ́yìn náà bá yẹ̀yìn po náà bá kú náà bá gba ọ̀nà ìbùrú ìjáde àwọn ń lọ ìgbà táwọn ń lọ àwọn débi oríta tá a ti yà wọlé lọ́hùn àwọn rántí pé ọ̀rọ̀ kan bẹ tó yẹ káwọn sọ fáwọn ọmọ yìí táwọn ò bá sọ tó bá dọjọ́ iwájú títàn bá dé ó ṣeé ṣe kí wọ́n fẹ́ jẹ wọ́n mógún àwọn wá padà àwọn gba ojú ilé wọlé níbi tá a gbà wọlé ìgbà táwọn gba ojú ilé wọlé àwọn tó bá là níbi títí ń pe fá ẹ̀gbọ́n rẹ̀ ń sunkún àwọn ń fi rẹ́rìn wọ́n lọ ti fẹ́ máa bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn rántí pé ọ̀rọ̀ táwọn bá ń sọ wọn ò lè gbọ́ àwọn ń gbọ́ tiwọn ṣùgbọ́n wọn ò lè gbọ́ tàwọn wọ́n lè wá dùn àwọn pé kí ló dé táwọn ò ti sọ̀rọ̀ yìí kó tó di pé àwọn máa lọ ibi táwọn ti ń ronú lọ́wọ́ àwọn tó gbọ́ tí nǹkan tó gbèrè nígbà tó gbìrì wò lọ́ba tó bára àwọn lórí ìjókòó
bàbá sọ fún ọmọ ìgbé ẹ̀ sì jẹ́ máa lọ tèmi ẹ̀ sì jẹ́ máa lọ tèmi ń bolẹ̀ ń lọ wọ́n ní wọ́n sì tún yájú nù wọ́n náà wá sọ fáwọn àníbí má ṣe bífà rẹ tó ń pè ní àwọn lórí ló jí àwọn ọ̀rọ̀ báyìí làwọn fẹ́ bá yín sọ lọ́wọ́ fi padà lọ pẹ̀gbọ́n rẹ wá àwọn àṣọ gbọ̀rọ̀ fún wọn tán wọ́n gbé láyé dédé àwọn bá sọ̀rọ̀ àwọn bá Àlàní sọ̀rọ̀ ní tó dá wọn padà nu bàbá ní kì í ṣe pé ń tí ń ṣe àwọn lọ́pọ̀ ju bí àwọn ṣe sọ̀rọ̀ ń gbọ́ báyìí ń dáwọn retí ni pé kíkú ìyàwó dé kọ́ máa bá wọn lọ làwọn fi ẹ̀yìn lé làwọn òdìdí jókòó mọ́ wọ́n ní kú làwọn retí láti jẹ́ náà làwọn ọ̀bá rí kíkú ó dé mọ́ wọ́n ní sọ̀rọ̀ ní à ń bá wọ̀ ni níbi ṣe bí à ń kú wọ́n ní à ń bá wọlé à ń lọ ni tó ṣe mọ̀ pé yàtọ̀ sí pé Ifá sọ àtúrí gbọ́ lẹ́nu àgbà wo gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìrìn àjò tiwọn kò sí tàbí ṣùgbọ́n kankan nù pé èèyàn padà wáyé àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n ń sọ Ìyábọ̀ Fátúndé Yéjídé kì í ṣe pé wọ́n gọ̀ tàbí wọn lóye ìmọ̀ wọn ló fún ọ lóye débi wípé ẹni tó kú padà wá sáyé ìmọ̀ wọn ló fún ọ lóye náà ẹ̀làbọ̀ ṣiṣẹ́ o. ICC TV.